Hey, show them mommy dada. Lovers all over the world, God bless you. Baba Charles Olumo is here. AK Baba Agbako. Ṣẹ́yìn lọ́mọ wọn, ẹ̀yin lọ́mọ gẹ́gẹ́. Ẹ wá dé sẹ́gẹ̀ bàbá. Kẹ̀kẹ́ hallelujah, ẹ kàn bẹ̀rẹ̀ díẹ̀ kẹ̀kẹ́ hallelujah náà. Hallelujah o. Ẹ sọ fẹ́ ṣe Jésù bàbá. Adopted child bàbá ni mí. Okay, adopted child. Wow. Láti ilẹ̀ ni bàbá ti tọ́ mi dàgbà. Láti gba àlè fúra wálẹ̀ tí mo Wow. Even lẹ́yìn tí my biological father left, we are still together. Even I built my house near to his house. Ọjọ́ wo ni ọjọ́ bí bàbá? Bàbá pé 100 years ní last. Súnmọ́ bí bàbá pé 100 years. 100 years lọ́jọ́ wo? Ní last 2 weeks. In last 2 weeks. Bàbá wa ṣe Thanksgiving ẹ dìde sá. Wọ́n ṣe Thanksgiving ní ọ̀dọ̀ Agbala Gabriel. Bàbá wa ṣe Thanksgiving ní church wa Agbala Gabriel. To the glory of God. Bàbá Charles Olumo. Bàbá ẹ juwọ́ sáwọn èèyàn. Ẹ juwọ́. Ẹ dárúkọ yín. Ẹ dárúkọ yín. Ẹ dárúkọ yín. Ẹ ṣé o. Ẹ dárúkọ yín. Èmi ni Alhaji Absalam Ìṣọ̀lá Sọ̀yàolú AK Agbako. Bàbá mọ̀ bọ́ ẹ jókòó báyìí ẹ já lọ bless àmàlà yẹn ṣe kókó à ń bọ̀ ẹ má bọ̀ ẹ já sáré bless àmàlà káwọn èèyàn máa jẹun lọ. Olúwa kó yà àmàlà ìsinmi mọ́. Olúwa kó yà àmàlà ìsinmi mọ́. Olúwa kó yà àmàlà ìsinmi mọ́. Kájẹ́ lájẹ yó. Kájẹ́ lájẹ yó. Ògo ni fún Jésù. Tọ́jọ́ mẹ́jọ kó jù báyìí lọ. Kájẹ́ káyàgbẹ́. Àbísẹ́ èèyàn yàgbẹ́ àmàlà ni. Kò sí ní tẹ́ ẹ̀jẹ̀ dẹ́yìn yàgbẹ́. Ọlọ́run àwọn tó ń lò má dáwọ́ ọsẹ rẹ dúró láyé wọn. Àwọn kan lọ́lọ́run lò ẹnìkan tuntun gbé ti next week. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé o. Ẹ ra ànúgbà ẹ rí ìrànlọ́wọ́ ojú òní tí Jésù Olúwa ẹ máa sábà máa lọ ẹjọ́ àwọn èèyàn máa jẹun lọ ẹjọ́ lọ bàbá Àgbàkó ó yá ẹ tètè máa jẹun pé ya kí àdà ó yá bàbá rè wáyé tí mo fi ní ká gbé bàbá ìdí ni pé àná bá ṣe sọ pé bàbá ń bọ̀ ẹnìkan lòun fún bàbá ní 50,000. Ìyẹn ní àná yìí bàbá ẹnìkan kọ́rán mi sí iná wọ́n ní fún yín ní 50,000 ìyẹn ní àná láì tí ì débí wọ́n ti fún yín lówó èmi náà lórúkọ foundation wa àwa náà fún yín ní 100 torí pé ẹ pé 100 àwa náà máa fún yín 100,000 ó jẹ́ 150 mo dẹ̀ mọ̀ pé bá a ṣe lẹ́ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tán lórí afẹ́fẹ́ pé tí bàbá yìí bá dé àwọn gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ ó yá ẹ mọ bá mi wo kọ́mẹ́ǹtì yẹn àwọn wo ló wà ń bí ẹ bá ń gbé sójú bàbá dáadáa bàbá ẹ kí àwọn èèyàn pé ẹ̀yin ló lọ́jọ́ bíi tọ̀sẹ̀ yìí ẹ kí wọn dáadáa bàbá ẹ̀dá kò ń kí yín. Ẹ ṣé gan. bàbá ẹ tún tẹ́ sọsọ lẹ́ẹ̀kan sí i. Dúpẹ́ fọ́lọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo pé 100 years òun gan ló gbé mi wá sí Agbala Gabriel kọ́ lè mọ̀ pé ọ̀dọ́lọ́run lèmi ń ṣe o. Ó ti wá ó ti padà nẹ́tíwọ́ọ̀kì ni ẹ má bínú ṣe ẹ connect wifi ní àbí very good nẹ́tíwọ́ọ̀kì ni we are very sorry for the network bàbá àwọn èèyàn ń gbọ́ yín lọ ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ni o ó yá bàbá bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lẹ̀kẹ́ máa dúpẹ́ ẹlẹ́ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Agbala Gabriel pé nǹkan rí biribi tó ṣe fún mi dóò. Kí la ti ṣe àti ṣe kankan. Nǹkan ṣe fún mi èmi náà inú mi dùn gan ni. Hallelujah. Inú mi dùn gan ni o. Bọ́dẹ̀ rí aláṣì ọdún tí mo lò ní ìgbésí ayé mi pé mi ò lò ní kòròfo. Kòròfo dẹ̀ ni pé kí nǹkan má dáa. Ẹni ìṣírí ojúgbé lọ́wọ́ Agbala Gabriel the pastor wí adíyàyà mẹ́fà kí ìjọ ilé ní lọ síwájú kọ́ ilé mọ́ ọ́dẹ̀ máa mọ̀ o. Àmín. Wọ́n máa mọ̀ o. Àmín. Wọ́n máa mọ̀ ju gbogbo orílẹ̀-èdè Nàìjíríà all over the world
gbogbo ẹ̀yin tẹ́ ẹ sàmì ẹ̀yin náà ó dàgbà o èmi náà ó dàgbà ẹ̀yin tẹ́ ẹ dúró yín náà ó dàgbà àwọn èèyàn mọ̀ sàmì. bàbá àgbàlẹ̀dà yìí orí ọ̀fẹ́ ni o 100 ọdún lókè èèpẹ̀ bàbá ìpẹ̀lẹ́ bàbá ṣe lè sọ díẹ̀ nínú tójú yín ti rí díẹ̀ nínú tójú yín ti rí. bàbá mo ti rí nǹkan mo ti rí nǹkan gan mo rí nǹkan. ẹ kàn sọ yọkan àbí méjì péré. ṣé nígbà tí mọ́tò mi ní accident ní kí n sọ ni àbí ìgbà tí a fẹ́ dájọ́ sí ọ̀gbìn ayérayé lọ́nà Èkìtì tí bírèkì rẹ̀ fẹ́ẹ̀lì tó gbé mo tún fẹ̀yìn rìn ni kí n tó lè kọlu ìgàn náà ó tún pọ̀ gan-an ni o ṣé ibi tí èyí à ń wá ẹ̀pà mo látọ̀ bọ̀ ìwò ejò rẹ̀ ó dẹ̀ sàn mí mo lọ́gùn pé ejò ni wọ́n ní kí n má sọ̀rọ̀ mo dẹ̀ dàkẹ́. dìmú bẹ́ẹ̀ yẹn máa dé máa wo fóònù fún ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá wà ń bí Àgbàlá Gabriel wà bàbá ti dé láti àárọ̀ ó tó ṣẹ́ láti bí aago 9 kó aago 10 ni bàbá ti dé bàbá ti wà ń bí látàárọ̀ bàbá dẹ̀ farabalẹ̀ nínú ìsìn tá a fi parí mo rí kinní kan lára bàbá mo rí ayọ̀ mo dẹ̀ rí ìfẹ́ lára wọn wọ́n ń jó níwájú Ọlọ́run inú wọn dùn gan pé àwọn wá ṣe ọjọ́ àwọn wá ṣe ọpẹ́ Thanksgiving ọjọ́ bí wọn ní Àgbàlá Gabriel a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ògo ni fún Kristi lókè ọ̀run àná lẹ́nìkan rán mi sí méjì fún 50,000 èmi personally nínú foundation wa ọ̀gá náà fún yín lọ́dọ̀ ẹ̀yin tí ẹ fẹ́ celebrate bàbá ó yá ẹ máa pè wọlé kẹ́ celebrate wọn ẹ gbóhùn bàbá fóònù yẹn dà ẹ mú fóònù yẹn wá 07054900751 ẹ̀yin tí ẹ fẹ́ gbóhùn wọn tẹ́ fẹ́ kí wọn fún ọjọ́ birthday wọn ẹ máa pè wọlé 07054900751 máa lé yín dànù kó ń bẹ yẹn o ṣe bẹ́ẹ̀ mo pọ́n ṣe nǹkan bí báyìí. ẹ̀yin tí ẹ fẹ́ pe bàbá wọlé tí ẹ fẹ́ pè wọlé ó yẹ máa pè láti kí wọn ìṣẹ́jú 10 péré ni torí kò sí àkókò ìṣẹ́jú 10 péré ni eléyà àti máa ríǹgì bí báyìí ìṣẹ́jú 10 péré ni ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn kọ́ ọmọ ti sáré yapa ń bí o olúwa iye ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn fún ọjọ́ ìbí pé bàbá ẹ kú ọjọ́ ìbí o happy birthday to you say congratulations to you happy birthday to you bàbá I celebrate yín I celebrate inú mi dùn pé àwa tún lórí ọ̀fẹ́ àti fojú kàn yín lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn fún ọjọ́ ìbí wọn hello ẹ fẹ́ kí bàbá àbí bàbá ń gbóyin o. Àmì o àmì o àmì ẹ ṣé sir thank you daddy we love you ẹ ṣé àbọ̀ ìṣẹ́jú náà ni ẹ̀yin tí a fẹ́ kí wọn ẹ fẹ́ kí wọn ẹ dẹ̀ fẹ́ celebrate wọn you want to celebrate bàbá you want to greet him ìṣẹ́jú kan ìṣẹ́jú tẹ́ bá pè àbọ̀ ìṣẹ́jú lẹ́ẹ̀fi sáré sọ̀rọ̀ gbogbo ohun tí a ní ń bí kù bí ìṣẹ́jú 9 we have just 9 minutes ẹ tí ẹ fẹ́ kí wọn tẹ́ fẹ́ kí wọn fún birthday ẹ fẹ́ gbóhùn bàbá lẹ́ ń wò live yìí live and direct ẹ̀yin tí ẹ fẹ́ kí wọn àwọn èèyàn ń pè wọlé hello ẹ fẹ́ kí bàbá wọ́n ń gbọ́ yín. ẹ ṣé o ẹ ṣé o amen ẹ ṣé o àmì o àmì. Okay. Ẹ ṣé sir. Thank you sir. Yes sir. Yes sir. Ẹ fẹ́ kí bàbá wọn kí yín. Ó ẹ ǹlẹ́ o. Ẹ ṣé o.
Hello. Hello sir. Hello sir. Fídíò lẹ ti pé àròjù yín o. Ẹ má bínú. Wọ́n kí bàbá. Wọ́n kí. ẹ ṣé o. Bàbá Agbako. ó Ẹ kú ọdún. ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á túbọ̀ fún yín ní okun àmì àtàgbára o o. àmì o Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé àti lálàáfíà o. àmì o I love you, I love you. àmì o. Yes sir. Ẹ ṣé sir. Àmín àmín ẹ ṣé o. àmín. Yes sir. Thank you sir. Ẹ ṣé bàbá ò ní tó ẹ̀. Ẹ bá ń da tó ẹ̀ bàbá. Ẹ bá ń fọ́n fìlà. Torí òjò yẹn ń rọ̀. Bàbá wa ẹ̀ṣẹ̀ jó bàbá Agbako gan. Ẹ ṣé. Hello sir. Bàbá rè o. 9038. Bàbá rè o. Bàbá o. Bàbá rè o. Bàbá ń gbọ́ yín o. Àmín. àmì o Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àmì àmì Inú wa dùn láti rí yín o. ẹ ṣé o. Ẹ ṣé sà. Hello. Ó kù ìṣẹ́jú 5 bí báyìí. Hello sir. Sorry, bàbá lẹ́wà. Ẹ fẹ́ kí bàbá. Ẹ fẹ́ kí bàbá. Pastor. Yes ma. Yes sir. Wọ́n ní ká má pè bàbá ní Agbako mọ́. Yes ma. Yes ma. Yes sir. Ṣáà ní kó lójú báyìí. Ẹja bọ́lá lè bọ́ sínú. Torí òjò bọ́lá lè sáré bọ́ sínú. Kẹ́hìntì olówó àmì ẹ̀. Wọ́n lè sáré gbé tẹ́ǹtì wá. Ẹ jókòó bàbá, ẹ jókòó. Hello. Ẹ káàsán. Yes sir. Ẹ ṣé daddy. Àmín. ẹ ṣé o. Ó tó. Ẹ ṣé daddy. A ní ìṣẹ́jú 5 sí níbí báyìí. Hello. Ẹ̀yin tẹ́ fẹ́ fún bàbá ní gift tó wù yín pé bàbá lẹ rí yìí o tí ẹ fẹ́ fún wọn ní gift ni kí ẹ máa pè báyìí. Àwọn yẹn ti ń kí wọn látàárọ̀. Ẹ ṣé o. Ẹ máa bá wo kọ́mẹ́ǹtì yẹn àwọn tó fẹ́ fún wọn ní gift. Bàbá ẹ̀bùn birthday yín rè o. Kì í ṣègbà téèyàn bá rétò lẹ́wà. Baba is here. Baba Charles Olumo. Baba Charles Olumo. Baba wọn ní ká má pè ní Agbako mọ́. Baba yìí sí baba Agbako. Baba Charles Olumo. Baba
Bàbá Ọlọ́run dára. Bàbá Ọlọ́run ṣògo. Hello. Orí ètò lẹ́wà. Yes ma. Yes ma. Yes ma. Hello. Hello. Yes ma. Bàbá ń gbọ́ yín sà. Àmín. Ẹni tó kọ́ síde lẹ́ni wọ́n fún bàbá ní 50,000 naira. Ẹ bá ń pàtó fún Jésù. God bless you. Ẹ ṣé o. Thank you daddy, we love you. Wọ́n fún bàbá ní 50,000. Bàbá ní 50. God bless you sir. Ẹnìkan dẹ̀ fún ọ ní wàásù lánàá. Àwọn náà dẹ̀ fún ọ ní 100. Ó jẹ́ lò. 200. Ó jẹ́ 200,000 naira. Wọ́n láwọn fún yín ní 20,000 láti Amẹ́ríkà. Wọ́n láwọn fún yín 20,000 láti Amẹ́ríkà. God bless you. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá wọn ní ẹ sọ̀rọ̀ àṣẹ kan àṣẹ. Ojú òní tiẹ̀ o. Ó ní báyìí kan ló gbà o. Ìjọ máa jiná fún ẹ̀jẹ̀ o. Ìwà àbọ̀ pàwọ̀ àbìnrin ní ẹjọ́ bí o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé orí ètò lẹ́wà? Hello ma. Ṣé rí bá àwọn náà promise lánàá? Ṣé rí kó dá kéèyàn máa sòótọ́? Ṣé rí kó dá kéèyàn máa sòótọ́? Ẹ rí pa ti sọ ẹni tó fún yín 50,000 lánàá rè nígbà tí àti ẹ̀ tí gbé yín wá. God bless you. Ẹ ṣé ma. God bless you. Yes ma. Ẹ ṣé ma. Amen. Amen. Sórí ètò lẹ́wà. $10,000 bẹ́ẹ̀ yẹn. Ó jẹ́ lò 230,000. Bàbá ò tọrọ owó o. Àbẹ̀ṣẹ́ bàbá ń tọrọ ní. Bàbá ò tọrọ owó. Bàbá wa ṣe Thanksgiving ní o. Bàbá ò tọrọ ilé. Bàbá ti kọ́. Bàbá ẹ̀wọ̀n ti kọ́lé. Bàbá ò. Bàbá ti kọ́lé fúnra wọn. Ògo ni fún Kristi. Ó dẹ̀ ti lo mọ́tò bíi 4 sí 5 lọ́wọ́ ara wọn. Ṣé wọ́n sì ní mọ́tò báyìí? Ní mọ́tò báyìí. Hello. Orí ètò lẹ́wà. Yes sir. Àmín. Àti lágbára Ọlọ́run ẹ dàgbà o. Ẹ dàgbà ẹ dẹ́gbò o. 30,000 naira. God bless you. 250,000. God bless you. 260. Ẹ ṣé daddy. God bless you sir. Hello. Ó jẹ́ lò 260,000 sir. bàbá ò tọrọ owó o. Bàbá is okay. Bàbá wa ṣe Thanksgiving birthday. Bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ rí wọn kan tó lọ. So bàbá àwọn bàbá yẹ fún tọrí àánú. Àwọn bàbá ilé ìdàgbà 100 years. 100,000 tẹ́mi gan fún wọn yẹn ó dájú pé màá pé 100. Bẹ́ẹ̀ ni màá pé 100. Àájú bẹ́ẹ̀ lọ màá pé 100 nínú ayé tí Jésù ò bá ti dé Démọ́lá máa pé 100. Èmi láyé mi. Àwa mọ iyì wúrà. Wọ́n lẹ́yìn bá mọ iyì wúrà. Látàbí so béèyàn ní jù bẹ́ẹ̀ lọ yẹ ká ṣe fún bàbá. Kán fi máa jẹun kán máa mu. Àbó ò tọrọ owó. Wọ́n tọrọ owó. Wọ́n ṣe Thanksgiving ọjọ́ ìbí ni. Kán máa kóyìn lọlé. Ó jẹ́ lò 260,000. Báwo kọ́ yẹn pàápàá. Bá mi wò. Tètè bá mi wò. Iye mélòó ló ń wò ẹ bá mi wò.
God bless you lovers. 6K ni o 6K ni. Ìyẹn ò gbé wá fún yín dáadáa. 10,000. 270,000 sir. 270,000. 270,000 sir. 10,000 kan wọlé fún bàbá ń bí báyìí. 280,000 sir. 280,000. Yes sir. That's great.